ó rúgbó bọ̀ o. Wọ́n ti ní wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò mà ní ṣe sáà kejì. Eléyìí mà lágbára. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀. Gbogbo rẹ̀ la máa ṣàlàyé fún yín níkànnì Amebo Arena TV. Wọ́n ti sọ bẹ́ẹ̀ o. Wọ́n ti ń lọ́gun wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ní ṣe sáà kejì. Ó lágbára o. Ibi 49th coronation ìyẹn nílùú Ìjẹ̀ṣà ló ti ń ṣẹlẹ̀ o nílùú Ọ̀ṣun. Àwọn ló sọ bẹ́ẹ̀ níbi tí ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá tó ti gbàlejò Atiku Abubakar. Ibẹ̀ ni wọ́n ti sọ wípé òun ló kàn kó fọkàn balẹ̀, òun ló kàn láti gbéjọba Nàìjíríà rù báyìí o. Ó wá ń sọ bẹ́ẹ̀, ó ní òun máa ṣe, ó ní tóun bá ti ṣe tán sáà kan lòun máa ṣe, tóun máa fi gbé sáà mìíràn fún Peter Obi o. Ó ti ń pariwo báyìí, ó ní òun fẹ́ ṣe é sẹ́, òun ló kàn, ó ní kó lọ fọkàn balẹ̀. Ìyẹn Atiku Abubakar, ó ní òun níjọba Nàìjíríà kàn báyìí o, òun lòun fẹ́ máa ṣe. Ó lágbára báyìí o.